Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Thank you. Wọ́n gbé mi lọ́wọ́ òun ni láti gba àwọn ọmọ níyànjú bẹ́ẹ̀ kẹ́kẹ́rẹ́ ọmọ ṣìlèmí náà èmi náà ṣe ń gbàyànjú ni gbogbo interview tí mo máa ń ṣe wọ́n ní kí ni mo lè sọ fún àwọn upcoming màá lè mi fún ara mi ọ̀pá nǹkan èmi náà ṣe bọ̀ ni àmọ́ the only thing tí mo kọ́kọ́ fẹ́ sọ ohun tí mo fẹ́ kọ́kọ́ sọ ó ní pé gbogbo òbí tó bá wà ń bí tí ọmọ wọn wà lórí ìjókòó yìí ibikíbi tẹ́ ẹ bá wà tí ò bá jẹ́ pé ṣíbí wà lọ́wọ́ yín ẹ kọ́kọ́ dìde dúró tọ́mọ yín wà lórí ìjókòó yìí tó dẹ̀ jẹ́ òbí ni yín ẹ dìde bí tẹ́ bá wà. àwọn ará àta ló wà ń bí kò sọ lẹ bíbí sọ́wọ́ ń bí ẹ wo wọn dìde ìyá yín ò dìde dáàdì yín ò dìde sọ́ọ̀tì dìde ọ̀gá wa Afees Abiodun ọwọ́ ẹ máa bọ̀ ibikíbi tí ẹ bá wà bẹ́ẹ̀ ṣe dúró yẹn ó yẹ nọwọ́ sí bàbá yìí ẹ nà ọ̀ka àní sí bàbá yìí gbogbo tẹ́ ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yín gbogbo dáadáa tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí yín ẹ má sọ sí kọ̀rọ̀ o ẹ má sọ sínú ẹ má sọ síta ó yá action ẹ má sọ kí n máa gbọ́ ìbànújẹ́ ò lè dé báyìí ẹ máa ga sókè ni ẹ ti jẹ́ orí ẹ̀ ní wálẹ̀ mọ́ra yìí ẹ̀ ní ṣubú láíláí ilé ìkọ́ni máa ṣẹ̀ṣẹ̀ freedom fáwọn ọmọ ẹ tí ń ṣe ilé yìí ò ní jákòbá fún yín àníri yín banújẹ́ àníri yín sọkún ìgbàkigbà tá a bá rí yín láàárín wa inú wa máa dùn sí yín wọn ò ní tọrọ owó fún yín wọn ò ní gbégbá fún yín ẹ máa tọ́jú àwọn ọmọ yín bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀yin òbí ẹ pàtẹ́wọ́ fúnra yín o. ẹ jẹ́ kí n sọ ọ̀kan méjì fún yín tí mo fi pe ọ̀gá wa jáde. àkọ́kọ́ kò yí sí láti wà lókè ó dára kéèyàn wà nísàlẹ̀ ó yìí máa gbàdúrà o àbọ̀tọ́ lọ́run bá ti ṣe tó bá ti wà lókè àdúrà máa ṣe kí ni ó máa dọ́kùn ni nítorí gbogbo tó máa ṣe láti má jẹ́ kó jábọ́ olóma máa wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lókè wọn kì í sùn mọ́jú wọn máa ronú lójoojúmọ́ ni kí ló wà níta táwọn èèyàn ṣe tèmi náà fẹ́ ṣe bí o máa gbọ́dọ̀ wà lẹ́yìn ìyẹn ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní kẹ́ kọ́kọ́ bá mi gbàdúrà fún wọn nítorí láti kó ọmọ ìjọba yìí kí àwọn èèyàn wá dá máa celebrate pẹ̀lú ọmọ yìí ara àdúrà kan gbà ní ẹ̀yin tẹ̀ ń pèpè àgbègbè ní lọ́jọ́ yìí ẹ̀yin tẹ̀ ń pèpè àgbègbè ní lọ́jọ́ yìí ọlọ́mọdé àríbi tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ léde ó máa fẹ́ ti Afees Owo wọ́n yìí máa sọ ni pé wọ́n ní Afees Owo fẹ́ ṣe graduation fáwọn ọmọ wọn ò ní tó fẹ́ ṣe graduation wọn ò ní Yẹmí fẹ́ ṣe graduation Afees Owo fẹ́ ṣe graduation fáwọn ọmọ kan bá ìṣẹ̀lẹ̀ ìyẹn ni àkọ́kọ́. ìkejì ó ní àwọn ọ̀gá láti fi táìmù sílẹ̀ láti kó àwọn ọmọ yìí kó tó di ọjọ́ ìní bàbá ńlá àṣẹ ni abirọ́ ni ta ló ti ṣe Afees Owo rí tó dẹ̀ dárí jì lọ́wọ́ sókè kí má ti ju mo ti ṣe pọ́psí rí ó dẹ̀ dárí jì mí 1 2 3 4 5 6 7 8 9 10 ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ understand ẹ̀yin òbí wọ́n ti ṣe ọ̀gá rí tó yẹ kán lé wọn padà sílé àmọ́ ó tún dárí jì wọ́n náà. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.